Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá tún ti ń gbọ́ mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Èmi ọmọ yín náà ni Adéwálé Abdulrasaq SOKOTI alágbẹ̀dẹ ọ̀run. Ẹ má bínú pé ó tó ọjọ́ mẹ́ta ṣe rí ẹ wò nǹkan yẹn ó bá everybody láti December tí ọ̀rọ̀ Yorùbá nation ti rí bó ṣe rí yẹn ó bá every other person. So ẹ má bínú. Ṣe rí gbogbo nǹkan láyé yìí téèyàn bá ń ṣe, you should know when to start and you must know when to stop. Mọ̀jàmọ̀sá ó ní a máa ń mọ akọni lógun. Ṣe rí akọni tó bá mọ ìjà tí ò bá mọ ìsá, irú wọn máa ń bá ogun bòmíì lọ ni. Wọ́n ní he who fight and run away live to fight for another day. Mo fẹ́ bá àwọn èèyàn mi sọ̀rọ̀. Àwọn ọmọ Yorùbá ni mo fẹ́ bá sọ̀rọ̀ lọ́wọ́ tí a wà yìí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀, àbí bẹ́ẹ̀ ṣe mọ̀, ṣe rí ọ̀rọ̀ dídádúró Yorùbá project wa ni. Project tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwa ọmọ Yorùbá gbé lọ́wọ́ ni. Mi ì lè sọ pé project gbogbo Yorùbá torí ìmọ̀ gbogbo wa ò tí ṣọ̀kan lórí ẹ̀. Ṣùgbọ́n project àwa kan tá a gbé dání ni. Bá a dẹ̀ ṣe gbé dání yẹn, ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá a gbé dání a kì í ṣe àṣetì. A kì í ṣe àṣetì. So tá a bá dákẹ́ lásìkò yìí, ó máa ní nǹkan míì téèyàn ń fi ọkàn rò. Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé mọ̀jà mọ̀sá là ń máa kọni lógun. Akọni tó bá mọ ìjà nìkan tí ò mọ sísá, irú wọn á bógun bòmíì lọ ni. You can imagine kírú Dr. Sunday wà Nàìjíríà nísìn. Kẹ̀wò kí ló lè ti ṣẹlẹ̀. Kírú bàbá Akíntóyè kí wọ́n wà ní Nàìjíríà nísìn. Ẹ wò kí ló lè ṣẹlẹ̀. Ìyẹn ló túmọ̀ sí pé akọni tó bá mọ̀jà tí ò mọ̀ sá, wọ́n máa ń bá ogun bòmíì lọ ni. Having said that, gbogbo wa la mọ̀ pé òṣèlú ti wọlé dé báyìí. A dẹ̀ mọ̀ pé a ní nǹkan kan tá a lè fi dá dúró. Èmi ò ní kéèyàn má bú mi o. Ṣé rí èébú yín ò ṣe bẹ́ẹ̀ ní mí ní rẹpẹtẹ. Èmi gangan dẹ̀ ti sọ pé tí n bá tiẹ̀ bú èèyàn rí kó ń tọ̀ nítorí Ọlọ́run kó jọ kó foríjì mi. Inú ọdún tuntun la wà yìí. Àti pé àgbàlagbà ní tara mi, irú èmi ò ní ìdí láti máa wá sórí orí móhùnmáwòrán láti máa búyàn. Ọjọ́ náà ń péjọ́ mẹ́ta. Torí ìdí èyí, even tá a bá rí ẹni tó feel pé ìlú ti ru àdúrú SOKOTI ń búyàn nígbà tí à ń búyàn, ìgbà tí mo ń bú àwọn èèyàn kan. Èmi ò sínú àwọn èèyàn tó ń búyàn, tí ń bú ọba, tí ń bú jóyè, tí ń bú kinní kan. Ṣùgbọ́n àwọn èèyàn kọ̀ọ̀kan wà tí mo ta sí díẹ̀. Mo lè rí ẹnìkan tàbí èèyàn méjì tó lè rò pé àdúrú SOKOTI ṣe máa sọ̀rọ̀ báyìí. Gbogbo ohun tí n bá ti sọ tó fa bẹ́yẹn torí Ọlọ́run, torí ọdún tuntun tá a wà yìí, mo fẹ́ kẹ́ ẹ forí ẹ̀ jì mí. Then ìwọ tí o mọ̀ yàn bú, èmi nìkan kọ́ ló ń bú. Anybody lè máa ń bú. Èmi ò ní kó má bú mi lórí eléyìí tí mo fẹ́ sọ yìí torí pé mo ti ń là wá lóye ẹ̀ ti pẹ́. So mo wá fẹ́ kí àwọn èèyàn fi ara balẹ̀ kẹ́ ẹ bá mi ro àwọn nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ṣé ẹ mọ̀ wípé báyìí níwọ̀nba àgbà tá a ní nǹkan kan tá a fi lè dá ìbò dúró, tá a lágbára kankan tá a fi lè dá ìbò dúró, ìyẹn ti túmọ̀ sí pé
ìbò máa wáyé. Ìbò ló ti sì máa wáyé ń sìn, ó ti súnmọ́ gan. Òní ní 17 nínú oṣù kìíní ọdún 2023. Gbogbo yẹn rẹ̀ mọ̀gbà tí a fẹ́ bẹ̀rẹ̀ ìbò. Therefore, tá bá fẹ́ gbégi ọgbọ́n síbì kan, ẹ jẹ́ á tú igi àbámọ̀ tó wà ń bẹ dànù. Àwọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fẹ́ ṣe olórí orílẹ̀-èdè yìí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n dẹ̀ qualify, bóyá one way or the other. Gbogbo ìwọ tó bá ti jẹ́ ọmọ orílẹ̀-èdè tó dẹ̀ ní enough qualification tí constitution wa dictate fún ẹ láti du ipò kankan nínú ẹgbẹ́ nínú òṣèlú, so automatically gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fẹ́ contest náà ni wọ́n kojú òṣùwọ̀n. Ṣùgbọ́n kíkún ojú òṣùwọ̀n jura wọn lọ. Ṣé mọ̀ pé ìgbà kan wà tí wọ́n máa ń sọ pé ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti bú mi oríṣiríṣi kọ́mẹ́ǹtì ebú, ẹlòmíì bí èpè nígbà ní òṣẹ́ kò ní mínì. But ń sìn mi wá fẹ́ ká wo pé tí ọmọ ẹni bá ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ nìkan a kì í fi ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Mi fẹ́ ká wò yẹn nìkan. Àwọn nǹkan tí mo fẹ́ ká wò pọ̀ lórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó fẹ́ díje yìí. Mo dẹ̀ fẹ́ kẹ́yin ọmọ Yorùbá kẹ́ jọ̀ọ́ torí Ọlọ́run kẹ́ bá mi farabalẹ̀ gbọ́. Ṣé mọ̀ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà la lè yànnàná wọn torí pé ọmọ orílẹ̀-èdè yìí ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe. One way or the other, àwọn èèyàn méjì ti ṣe gómìnà rí. Ẹnìkan ti ṣe vice president rí nínú wọn. So ó túmọ̀ sí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni ìwà wọn gbọ́dọ̀ ti yé wa. So mo wá fẹ́ ká là kó yéra wa láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ jẹ́ á kọ́kọ́ gbé ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀, ẹ jẹ́ á kọ́kọ́ gbé sẹ́gbẹ̀ẹ́ náà. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo ability àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Mi tí fẹ́ ká sọ di ọ̀rọ̀ tribal thing báyìí. Mo kàn fẹ́ ká wo kí ni ability tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní láti kó wa dé ilẹ̀ ìlérí. Lẹ́yìn tá a bá wò yẹn tán, màá tún wá fẹ́ ká wo pé okay, níwọ̀n bá àgbà tó jẹ́ wípé agitation wa lórí pé a fẹ́ kí ilẹ̀ Yorùbá ní òmìnira tí kìí ṣe pé a ti dákẹ́ lórí ẹ̀. Mo tilẹ̀ jẹ́ pé à ń ro àwọn oríṣiríṣi nǹkan, bóyá ọ̀nà bíbá ẹni ká gbé wa ní àti rò débi pé okay, ṣé àbí kí gbogbo wa kájọ pawọ́pọ̀ kájọ kúkú máa bèrè fún regional government. So oríṣiríṣi nǹkan ni à ń rò lọ́wọ́ lórí ẹ̀ náà. Ṣùgbọ́n oríṣiríṣi nǹkan tá à ń rò yẹn kò dá bọ́jọ́ ṣe ń lọ dúró, kò dá bí election ṣe ń súnmọ́ wa dúró. Torí ìdí èyí, mo nígbàgbọ́ pé ó yẹ ká yànnàná ọ̀rọ̀ yìí, ká wo ta ló tọ́, ta ló yẹ, apart from pé eléyìí jẹ́ ẹ̀jẹ̀ mi. Although àwọn olóyìnbó sọ pé blood is thicker than water. Ṣùgbọ́n ẹ mọ́ tí ìjà wọ̀rọ̀ blood náà, ká kọ́kọ́ gbé iṣẹ́ ìríjú àwọn mẹ́tẹ̀ẹ̀ta sórí ìwọ̀n, ká wo eléyìí tó ní ìwọ̀n jù. Lẹ́yìn tí a bá wo eléyìí tó ní ìwọ̀n jù, ká wá wo ta la lè ságọ sí abẹ́ rẹ̀ láti tó máa ṣe ìpolongo ìdádúró Yorùbá tí a fẹ́ yìí, tí kò dẹ̀ ní dangerous fún wa, tí tó jẹ́ pé kò lè mú ìpalára wá tó ti àwọn yòókù. A ní láti píkì ẹnìkan náà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta fún yẹn náà. Mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ lórí Obi. Àkọ́kọ́, ó jẹ́ ohun ìyàlẹ́nu fún mi pé irú Obi sì lè sọ lọ́kàn ara rẹ̀ pé òun fẹ́ head zoo. Torí ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé gbogbo yín pátápátá lẹ mọ Obi wípé
major financial àwọn IPOB ni major financial àwọn ni àwọn èèyàn kan máa jiyàn báyìí ṣùgbọ́n àwọn nǹkan kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ wa ni látijọ́ tí Obi ti ń campaign káàkiri ǹjẹ́ ẹ fà gbọ́ kó la ẹnu rẹ̀ kó kọ̀ǹdẹ́mù iṣẹ́ aburú táwọn IPOB ń ṣe ẹ wò báwọn IPOB ṣe ń pa àwọn èèyàn ẹ wò bí wọ́n ṣe ń pa sọ́jà ẹ wò bí wọ́n ṣe ń pọlọ́pàá ẹ wò bí wọ́n ṣe ń dáná sunlé ẹ wò bí wọ́n ṣe ń pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀pọ̀lọpọ̀ innocent people ẹlòmíì tó jẹ́ wípé tí ò bá jáde ńlé láàárọ̀ kó lọ tọrọ owó kò lè jẹun tẹ́ ẹ wá fi ìséde pé kò gbọdọ̀ jáde jọ́ 5 jọ́ 6 tẹ́ ẹ fi ṣe mọ́lé irú ẹni bẹ́ẹ̀ ibi apá kú sínú ilé ni ṣùgbọ́n nítorí pé bí ò ṣe é mú mọ́ra tí irú ẹni bẹ́ẹ̀ bá wà wò pé jẹ́ ní tiẹ̀ jáde kí n bóyá màá rí èèyàn kan yẹn méjì tí máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ láti fi jẹun tí irú wọn tó jẹ́ pé owó tán bá tọrọ ní èdè náà ni wọ́n fi jẹ oúnjẹ yẹn tó bá tó dọ̀ láwọn tó láti tọrọ owó torí pé kò ṣe pé owó táwọn èèyàn ń fún ọ náà tó irú àwọn èèyàn yẹn wọ́n wá jáde wọ́n dẹ̀ gbẹ̀mí lẹ́nu wọn nítorí pé wọ́n ti sọ pé ẹ gbọ́dọ̀ jáde now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti bá bẹ̀ yẹn kú excuse ma ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ wípé ẹlòmíì ìyàwó ẹ̀ ń rọbí ó dẹ̀ ní láti gbé lọ sọ́spítù ṣùgbọ́n ọjọ́ yẹn fọ́ọ̀lù sí ọjọ́ sit at home tí àwọn IPOB ń gbé sílẹ̀ ṣe mọ̀ pé kò ní lè jáde ó wá kù sórí bọ́lọ̀ ń bá jẹ́ kó rí ọmọ yẹn bí láyọ̀ àtàlàáfíà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni a mọ̀ pé yóò ti gbọ́run lọ nítorí pé tẹ́lómi bá fẹ́ bímọ so many things làwọn dókítà máa sọ pé ó nídìí ṣùgbọ́n ẹni tí ò kú ò lé débi pé dókítà máa ti sọ pé nǹkan báyìí ló nídìí nǹkan báyìí ló nídìí irú wọn tán bá rù tán bá sọ ó kù sọ́wọ́ Ọlọ́run ni. now ó ṣe rí mo lè máa kà lọ bẹ́yẹn ní ìnira tí síta tó mú wọn ń kó báyàn Obi sì jẹ́ major financial wọn. now gbogbo wa la mọ̀ ìgbà tí Obi ń ṣe ìjọba ní Anambra ni Obi ti ṣe ìjọba Obi ṣe ìjọba fún ṣé 96 months nìyẹn àbí 90 kíní kan torí ọdún 8 ló fi ṣiṣẹ́ oṣù 12 ló ń bẹnu ọdún kan oṣù 12 ni mo try láti multiply by 12 ó ṣe ọdún 8 gbáko láì jẹ́ kí wọ́n ó dìbò yan àwọn chairman a kàn píìkì ẹni tó wù a kàn fi sórí oyè a píìkì ẹni yẹn a fi sórí oyè fún ṣe chairman so n tó bá rí tókìn tó bá rí n ló máa fún wọn tókìn tó bá rí n ló máa fún wọn ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún odidi ọdún 8 ṣé ìyẹn ò wà autocratic ṣé ìjọba gidi ni wọ́n ṣe yẹn now ẹ tún wá béèrè ẹ bá mi béèrè lọ́wọ́ Obi torí Ọlọ́run nígbà tí wọ́n ń ṣe gómìnà fún odidi ọdún 8 wọ́n ṣàmà ní wọ́n ṣàmà ní kọmíṣánná wọ́n ṣàmà ní PA wọ́n ṣàmà ní àwọn advisers ní kábínẹ̀tì wọn ẹ dákun kí ló dé tá àti ìrí ọ̀kan nínú irú àwọn èèyàn tí mo dákọ yẹn kó jáde kó sọ pé ọ̀gá mi ṣe dáadáa ní ọdún 8 yẹn wọ́n ṣe nǹkan báyìí wọ́n ṣe nǹkan báyìí wọ́n ṣe nǹkan báyìí wọ́n ṣe àti not even a single person nínú àwọn tí wọ́n jọ ṣèjọba tó jáde and not even a single person nínú wọn náà tá a jọ ṣe ìjọba yẹn tá a lè sọ pé ń sìn ó ti sún kúrò ní ipò tó wà yẹn ó ti wà ní ipò báyìí ń sìn bóyá ó ti wà ní House of Rep or ó ti wà ní House of Senate or ó ti di minister kò sí now nínú gbogbo ìṣàkóso ọdún 8 yẹn the only thing tèmi rí pé àwọn èèyàn ń pariwo láyé
òun náà ni bíúrì tó kọ́. Bíúrì tó kọ́ yẹn dẹ̀ rèé, bí gbogbo wa bá ní àkíyèsí lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ, bíúrì yẹn òun àti gọ́fìmẹ̀ntì ni wọ́n jọ ní share lórí ẹ̀. Ó ní private share lórí ẹ̀ tó ní iye tí ó wọlé sí àpò bíúrì, ó ní iye tí ó wọlé sí àpò tiẹ̀ dì ní. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yìí ṣé ààrí ni àbá ń fi ṣèkàtà bá believe pé irú ẹni yẹn ló yẹ kó so lórí orílẹ̀-èdè yìí. Lẹ́nu ọjọ́ mẹ́ta táwọn èèyàn kan ń bá fà á pé Obi IPOB ní kìnìkan ni instead kó jáde kó wá condemn iṣẹ́ burúkú tí àwọn IPOB yẹn ń ṣe, the only thing tó sọ ni pé òun ń sara wọn. Kò dẹ̀ ohun kì í sara wọn yẹn kò rí proof beyond reasonable doubt, kò rí proof rárá. So now ọdún 7 ló dẹ̀ lò gẹ́gẹ́ bí gómìnà nílùú yẹn. Ṣebí téèyàn bá ṣáà ṣe dáadáa ojú la ṣáà máa fi rí dáadáa. Gbogbo nǹkan Obi all about Obi himself ni. Obi nìkan ló ń jáde tó ń praise ara ẹ̀ pé nǹkan báyìí lóun ti ṣe, nǹkan báyìí lóun. Gbogbo àwọn newspaper media advert yẹn ohun tó ń sọ fún wa ni pé nítorí òun ló yọ̀ǹgì jù, mi mọ̀ bóyá family wọn ló ń pín ikú, torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti sọ pé a ti máa ń gbójú légi gbígbẹ ńgbà míì tó jẹ́ pé tútù ni ó sì máa wó tí gbígbẹ ò ní wó. So mi mọ nǹkan kan tó tọrọ èjì ní í ṣe pẹ̀lú irú àwọn pẹ̀lú pé èèyàn fẹ́ ṣe ìjọba orílẹ̀-èdè. Tó bá já wà là ń pín ẹ̀mí fúnra wa tó jẹ́ pé wà là ń gbà àti sọ pé ìjọba ìlọ́jọ́ òkú ẹ̀kú ọdún báyìí lọ́dẹ̀ fẹ́ lò. So irú yẹn tírú yẹn bá wáyé a sì mọ̀ pé bó ṣe wáyé nìyẹn. Ṣùgbọ́n having said all this, mo fẹ́ kí ẹni tó bá tún wá mọ tóbi ṣe tó fi tọ́ lẹ́ni tó lè ṣe olórí orílẹ̀-èdè yìí nígbà tó ṣe ìjọba state kan fún odidi ọdún 7 tó jẹ́ pé látìgbà tó dẹ̀ ti kú òǹbẹ̀ àti ìgbọ́kẹ́nì kankan ó pírèsì ẹ rí, tó jẹ́ pé àsìkò tó fẹ́ wá di president orílẹ̀-èdè yìí ni wọ́n fúnra ara rẹ̀ wá ń pírèsì ara rẹ̀ lọ ń sọ tó ti ṣe fún wa. Àbí látìgbà tó ti kú lórí oyè, torí Ọlọ́run mo bẹ̀ yín ni, ọdún wo lẹ gbọ́ tẹ́nìkan sọ̀rọ̀ pé Obi ṣe dáadáa kẹ́nìkan ṣe dáadáa bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ àwọn gómìnà kọ̀ọ̀kan tí wọ́n ṣe dáadáa sẹ́yìn yẹn? Ọjọ́ wo lẹ gbọ́ tán dárúkọ Obi? Tán bá wá dárúkọ ẹ̀, ìwọ tó ṣe tó rúùlù state ẹyọ kan tì, ẹ dákun ọpọlọ wo ló fẹ́ fi rúùlù 36 states? Ẹyọ kan ló ṣe tó ṣe tìyẹn o, ọpọlọ wo ló fẹ́ fi rúùlù 36 states? Bí yẹn bá jẹ́ ọ̀rọ̀ kó máa jẹ́ ti ẹ̀yin ọlọ́gbọ́n, mo fẹ́ kẹ́ ẹ máa ronú sí yẹn. Now tá a bá tún wá fòkú lórí ẹni yẹn tá a dé ọ̀dọ̀ Obi, tá a dé ọ̀dọ̀ kí lorúkọ, tá a dọ́dọ̀ bàbá Fúlàní Atiku. Ọ̀rọ̀ Atiku ó lágbára, ìyẹn ló fẹ́ẹ̀ lágbára jù, torí wípé tí olè bá gbé olè ní ìgbà. Àwọn Yorùbá máa ń pa òwe kan, mi ǹjẹ́ mo lè rántí òwe yẹn mọ́. Wọ́n ní ẹni tó gbé epo lájà kò jalè bí ẹni tó gbà sílẹ̀. Nítorí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ni wípé ẹni tó gbé epo lájà yẹn kò lè gbé láti bọ́ sílẹ̀ kí bóyá képo yẹn ọmọ jábọ́ káwọn èèyàn mọ̀ fura pé olè wá sínú ilé tàbí kí ló ń dún bẹ́yẹn kí wọ́n yọjú síta kí wọ́n lè rí. Ṣùgbọ́n
ẹni tó bá gbà nígbà tó gbé pọ́n tí ò fi ní ta àwọn èèyàn kankan lólobó, ẹni tó dúró sàlẹ̀ tó bá gba epo yẹn ó lè lòun náà torí kò fẹ́ kí wọ́n ró lè mú ni, so wọ́n dìjọ ja olè yẹn ni. Wọ́n wá ní ẹni tó gbé lájà gangan kò jalè bí ẹni tó gbà á lẹ̀. So ẹ dákun ẹ wo ariwo tí Olúṣẹ́gun Ọbásanjọ́, ẹ má bínú, mi kì í rí àgbàlagbà fín. Nísìsiyìí tí mo sọ pé Olúṣẹ́gun Ọbásanjọ́ ni pé àwọn kì í sọmọ Yorùbá, ọ̀rọ̀ màá bọ̀rọ̀ débẹ̀ yẹn náà, wọ́n kì í sọ ní kò sí ọ̀rọ̀ yẹn ti kúrò lọ́rọ̀ à ń yiri ẹ̀ wò mọ́. Ẹ rí i pé last video mi mo gbé àwọn àti bàbá wọn mo gbé wọn síbẹ̀ tẹ́ ẹ̀ dẹ̀ rí tó jẹ́ pé ẹ̀ lè rí yàtọ̀ kankan bẹ̀. Mo dẹ̀ sọ ìtàn bí oyún wọn ṣe wáyé ńgbà náà tọrọ ọlọ́pàá ni bàbá wọn. Ìyẹn mò ń bọ̀ àsọdọ̀ Ọbásanjọ́. Now ẹ wá wò nígbà tí Atiku àti Ọbásanjọ́ ń ṣe ìjọba, tẹ́ bá rántí Atiku win ní governorship kó tó di pé Ọbásanjọ́ sọ pé lòun fẹ́ lò ní deputy òun. Ẹ rí i pé wọ́n mọ tán ṣe nígbà tí èèyàn ti wọlé fún gọ́fúnà tó ti wọlé already, tó wá jẹ́ pé ẹni tó ti wọlé fún gọ́fúnà yẹn ò rí ẹ̀rí ẹlòmíì kankan mọ́. Ẹni tó ti wọlé fún gómìnà kẹ́ẹ̀dẹ̀ tó na ọ́ mú ẹlòmíì àbí kò sí ẹnìkankan tó dá a mọ́ ní nọ́ọ̀tì ni, kẹ́ẹ̀dẹ̀ tó na ọ́ mú ẹlòmíì kẹ́ẹ̀ fi ṣe deputy yìí rọ́ o. Wọ́n ní ẹni yẹn làwọn fẹ́ lò dandan nítorí pé wọ́n mọ àbòsí àti rìkísí tó jọ pa wọ́n pọ̀ àti táwọn fẹ́ jọ lọ ṣe. O lè ní mọ ẹsẹ̀ o lè tọ̀ lórí àpáta. Now nígbà tí wọ́n wá deputy ẹ̀ ni wọ́n wá padà sọ àárín nígbà tí òun wá ṣe vice president. Ẹ dákun, gbogbo ohun tó mú wa wà ní ibi ipò tá a wà lénìí, gbogbo ohun tó mú wa wà ní ipò tá a wà lénìí, wàláhì Ọbásanjọ́ àti deputy ẹ̀ ni. Torí gbogbo nǹkan àmúṣọrọ̀ ajé tá a ní láyé Àtíkù ló tà. Arùngún ọmọ Àtíkù ni wọ́n fi ṣe arùngún ọmọ jọ́nà lọ́hùn tó kó gbogbo ohun ìdílé tà. Kì í wá ṣe pé títà tó tà yẹn, ṣe mọ̀ pé nígbà míì náà bẹ́ẹ̀ federal government lè ta nǹkan bẹ́ẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá rí pé kò wúlò fáwọn ọmọ, àwọn lè ta fún ẹni míì tí ó máa lò tí ó dẹ̀ tó máa ṣe àǹfààní fáwọn ọmọ ìlú despite the fact pé ẹni yẹn ti sanwó ẹ̀. Ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n tà ń gbà náà lọ́hùn, àwọn nǹkan rere tá a nídìí láyé wa ni. Nsìn wọ́n tún ti bọ́rọ̀ débi pé wọ́n ta àwọn nǹkan kan. Ẹ jẹ́ n ra fi nǹkan yẹn hàn yín ibi tí wọ́n ti sọ pé wọ́n fẹ́ ta àwọn nǹkan kan. Mo rò pé gbogbo yín ti rí yẹn. Now ó ta ilé, ó ta oko, ó ta ọ̀nà. Nígbà tí èèyàn bá talé tó toko tó ta ọ̀nà, kí ló fẹ́ kù fún wa láti fi bọ́ ara wa? Tó bá wá ṣe pé títà àjọ náà lọ́hùn, tó bá ṣe pé títà tó bójúmu ni, nígbà tán bá ní wọ́n fi bóyá nǹkan bíi 570 àbí nǹkan kan wọ́n fi kọ́ ibì kan tí ọmọ arùngún wa tó sì ta 570 something million dollars tọ́mọ arùngún wa dẹ̀ ta ní $37 million. Ẹ wo ìyàtọ̀. Iṣẹ́ rí ohun tí mò ń sọ yìí ó wà ní orí íńtánẹ́ẹ̀tì, nǹkan tẹ̀yìn náà lè lọ wò ni. Mi ní ìdí àti parọ́ mọ́, mo kàn ní ìdí àti yànnàná àwọn mẹ́tẹ̀ẹ̀ta fún wa ká lè mọ ibi tó pè wá, ká lè mọ̀ pé kì í ṣe pé nítorí pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kì í ṣe yẹn la fi ń pé káwọn Yorùbá ó tẹ̀lé wọn. Now after tí wọ́n ta gbogbo ogún ìdílé tán, gbogbo ìgbà tí wọ́n ń ta ogún ìdílé yìí o, ẹ rántí pé wọ́n ń ṣe
wọ́n ń ṣe wọ́n ń ṣe gbákejì Ọbásanjọ́ ni gbogbo wa tí wọ́n sì ń ṣe gbákejì Ọbásanjọ́ lọ́wọ́ yìí náà kì í ṣe pé Ọbásanjọ́ náà ò rí i pé wọ́n ti darungun pé wọ́n ti ń ta gbogbo àwọn nǹkan tí ò yẹ kí wọ́n tà ṣùgbọ́n nítorí ipá wọn náà fẹ́ ṣe third time torí wọ́n dọ̀bálẹ̀ fún kí wọ́n tó rí second time ṣe nítorí pé àwọn náà fẹ́ ṣe third time kíní wọn tó wà ní máìdí wọn kò jẹ́ wọn ó lè pariwo ẹni yẹn síta nígbà tí wọ́n jọ ń ṣèjọba lọ́wọ́ ẹ dákun ẹ wo gbogbo ariwo tí Ọbásanjọ́ pa lórí Àtíkù ẹ wo gbogbo olè tí Ọbásanjọ́ sọ pé Àtíkù jà ṣé ńgbà tó Ọbásanjọ́ kúrò lórí ipò tán ló tó rí ipò jalè yẹn ni ọ̀pọ̀lọpọ̀ olè tí Ọbásanjọ́ sọ pé ó jà yẹn ṣé kìí ṣe pé wọ́n jọ mọ̀ ń pa ẹ̀ ni kìí ṣe pé wọ́n jọ ń pínwó ẹ̀ ni kìí ṣe pé wọ́n jọ ń tà á fún àwọn tó bá wù wọ́n ni àwọn ọ̀rẹ́ wọn ó ṣe wá jẹ́ pé ńgbà tẹ́ kúrò lórí oyè tán ló wá di ọ̀tá ayé àtọ̀run fún yín mo kàn fẹ́ káwọn èèyàn mọ̀ pé ìdí tí ọ̀rọ̀ rẹ̀ fi ntẹ́ wá fi ń padà sọ ọ̀rọ̀ yẹn náà létà ni pé nítorí pé ẹ rí bí ẹni tó desperate pé ẹ bẹ́ẹ̀ ni kó tó jí ẹ ṣe the second tenure yín tẹ́ ẹ̀ dẹ̀ rí wípé ó wà lára àwọn èèyàn tó kìkì gèsì bẹ́ẹ̀ ṣe ní ṣe third time lẹ bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ ṣùgbọ́n ariwo tẹ́ ẹ̀ ń pa yẹn náà kì í ṣe pé àwọn èèyàn ò rí pé òótọ́ ni àwọn èèyàn mọ̀ pé ariwo ó ń jalè ó ti ṣe léyìí ó jalè míì ó ṣe kinní kan báyìí tí wọ́n tán bá rí kọ́ńtírì báyìí ẹ̀yin lè fẹ́ràn ara yín sọ́nà pé tán bá rí láwọn kọ́ńtírì báyìí wọ́n bá rí kò gbọ́dọ̀ lọ Amẹ́ríkà kò gbọ́dọ̀ lọ kinní kan ẹ̀yin lè fẹ́ràn ara yín sọ fún bàbá Ọbásanjọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ wá sọ fún yàrá lóòótọ́ àwa náà mọ̀ pé ẹ parọ́ mọ́ lórí gbogbo ohun tó tà yẹn but say without your knowledge ni àwọn nǹkan tó ń tà yẹn ni tó bá jẹ́ without your knowledge sir kí lẹ̀ ń wò tẹ́ fi sọdún mẹ́jọ tán tẹ́ ẹ̀ pariwo ẹ̀ síta tó jẹ́ pé láfítà tẹ́ ẹ wá kúrò lórí oyè lè bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àìdá tó ṣe fún wa bó tilẹ̀ jẹ́ pé gbogbo àìdá tẹ́ ẹ ló ṣe ń lóòótọ́ ló ṣe ṣùgbọ́n nítorí ẹ fẹ́ ṣe third time tẹ́ fẹ́ ṣe kò jẹ́ kẹ́ ẹ lè rántí yẹn now ẹ tún wá wo ohun tí èdè ẹ̀ tí ọmọ tó gbọ́kànlé jù tó bá ṣiṣẹ́ èdè ẹ̀ torí Ọlọ́run gbogbo ayé ló ti rí lórí íńtánẹ́ẹ̀tì ńsìn ẹ wo gbogbo ohun tó sọ nípa Ọbásanjọ́ sorry ẹ má bínú ẹ wo gbogbo ohun tó sọ nípa Àtíkù ẹ wo bí Àtíkù ṣe rìn orílẹ̀-èdè ẹ wo gbogbo ohun tó sọ tó dẹ̀ tó sọ wípé n tó ń sọ yẹn o òun ò tí ì sọ nǹkan kan o ó ní kọ́gá òun jáde kó dì náà yẹ pé òun ò tí ì sọ anything o pẹ̀lú gbogbo tá a gbọ́ sétí yẹn ó lóun ò tí ì sọ anything. a ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa adé lọ́ọ̀yà kan tó dìde pé òun máa lọ kóòtù lórí àwọn nǹkan tí lórí confession yẹn mo máa lọ sí kóòtù. now ká wá fàbọ̀ sórí Ọbásanjọ́ wọ́n ní Ọbásanjọ́ ó adopt Obi ọ̀dà náà kí lè ṣe fẹ́ kó Ọbásanjọ́ adopt Obi síbẹ̀ yìí náà lè sọ pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ́bẹ̀ rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì kí ló tẹ́ ẹ fẹ́ kí Ọbásanjọ́ jẹ́ Ìgbò kó wá fílẹ̀kẹ̀ sí di Yorùbá ọdún mẹ́jọ tí Ọbásanjọ́ lò ń jọ sí kí ni wọ́n fi ṣe fọ́nrán Yorùbá ẹ ti gbàgbé ìgbà tó jẹ́ pé mínísítà ẹ̀ kan ó ń takù Lagos State nígbà yẹn tó jẹ́ wípé àwọn òṣìṣẹ́ LASTMA nkankan tí wọ́n ń ṣiṣẹ́ fún state wọn gbọ́dọ̀ mú yàn ní federal road ẹ ti gbàgbé ni ẹ ti gbàgbé wọ́n pín Ọ̀yọ́ sí méjì mọ́ ẹ gbàgbé wọ́n pín Èkó sí wọ́n pín Lagos State sí méjì mọ́ wa lọ́wọ́ ni ẹ ti gbàgbé gbogbo yẹn tó jẹ́ wípé ṣógun Ògúnlẹ̀wẹ̀ àbí kí ni orúkọ ẹni yẹn
tó jẹ́ pé wọ́n ń bá wọn dù gan olójú ibi tí VIO ti lè lọ VIO ti federal government ní but anything tó bá ti jẹ́ state olójú ibi tó ti lè perform ní Lagos state ibi tí wọ́n bá Lagos state fàdé but àwa àbábọ̀ rẹ̀ náà ni wọ́n ló tún decide pé allocation gbogbo àwọn chairmen ní Lagos state 20 local government òun ò ní san kò dẹ̀ san fún odidi ọdún méjì kò san fún odidi ọdún méjì nígbà tí ò wá san fún odidi ọdún méjì ẹni tó sì ń rúlu state yẹn nígbà yẹn ó sì manage nínú tó fi wá manage tọ́gbọ́n ju agbára lọ nínú tó fi manage ní gbogbo àwọn state wa ń kọ́ àwọn nǹkan tó ń ṣe tó mú owó wá tí IGR Lagos state tó fi wá di IGR tán lè pín fún tó jẹ́ pé wọ́n lè pín fún odidi state 4-5 tí wọ́n dẹ̀ gbàjú tí federal government fún wọn lọ́wọ́ báyìí lọ. mi tí ìfẹ́ sọ̀rọ̀ nípa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n nígbà tí mo ti mẹ́nu débẹ̀ yẹn ó yẹ kí n sọ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn ìgbà yẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó wò wípé òun fẹ́ kí ìjọba súnmọ́ grassroots wọ́n wá decide láti pín 20 local government tí Èkó jẹ́ wọ́n decide láti pín sí 57 local government 57 local government so that lágboolé tiwa tí a ti gbóòórùn ìjọba rí tó bá jẹ́ pé àráǹdì wa yẹn ni local government wà family àwọn kan ni chairman àwọn kan ni family vice chairman àwọn kan ni family àwọn kí ló ń porúkọ ẹ̀ àwọn kan ní family àwọn councillor yẹn àwọn kan wọ́n tún wá yan àwọn super councillor kan àwọn kan náà ní family àwọn yẹn ṣé ẹ mọ̀ wípé nítorí wípé ìjẹ́ tẹ àwọn yẹn lẹ́nu ṣé ẹ mọ̀ pé ó ti kan mọ̀lẹ́bí wọn yẹn ẹ wá wòye mọ̀lẹ́bí tí ó kàn ní jurisdiction yẹn lẹ́yìn yẹn allocation tán bá tún fún wọn àwọn náà ó tún máa fi develop bẹ̀ yẹn because wọn ò ní fẹ́ káyé orí wípé gbogbo allocation táwọn ń gbà àwọn ọ̀nà nǹkan kan àwọn ò tó títì ṣe àwọn ò ṣe gbá àwọn ò fa omi àwọn ò ṣe gbá so àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ntí ó dùn kí náà ń porúkọ ẹ̀ Ọbásanjọ́ ntó bí Ọbásanjọ́ nú ní ọdún náà nìyẹn tó fi hijack owó àwọn local government tí ò san mọ́ tẹ́ ẹ bá dẹ̀ rántí ìgbà kan náà ni Kano àti Lagos state jọ wà ní 20 local government each ẹ dákun wo orí Google ẹ béèrè pé how many local government ní Kano ní lẹ́nìí kí ló wá dé tí ó jẹ́ wípé tí wá sí remain 20 dé ní ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ Bọ́lá Ahmed Tinubu 57 yẹn dẹ̀ 60 dé ní àti ìgbọ́ pé wọ́n close kan nítorí pé bóyá wọn ò rówó ṣe ẹ rí i pé bàbá glory burúkú nìyẹn mi tí mẹ́nu dé ọ̀rọ̀ Aṣíwájú o àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó kàn ń sún kan ni mò ń sọ o ọ̀rọ̀ Ọbásanjọ́ ni mo wà lórí ẹ̀ kí ni ọ̀rọ̀ pé Ọbásanjọ́ adopt ẹnìkan ṣe jẹ yín lógún ẹ dákun ta ni Ọbásanjọ́ ti adopt tó soríire ẹ sọ fún mi ẹ jẹ́ kí n má gbàgbé wípé former president wa tó ti kú Yar'Adua ṣe mọ̀ pé òun ló fa Yar'Adua kalẹ̀ Yar'Adua sì wọlé ṣùgbọ́n tí gbogbo yín ò bá nígbàgbé ẹ tún lọ wo Google ẹ tún lọ béèrè lọ́wọ́ Google
Yar'Adua dórí oyè, Yar'Adua sọ wípé ìbò tó gbé òun wọlé, ó ní ìbò tó gbé òun wọlé ó ní fraud ni. Yar'Adua sọ ṣe bí ẹni tí wọ́n gbé wọlé nìyẹn. So òun lo power of incumbency ẹ̀ láti gbé ẹni yẹn wọlé ni, kì í ṣe ìbò wa ló gbé yẹn wọlé. Ẹni yẹn dẹ̀ fẹnu ara ẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa. Now òun tó ṣépèṣépè fún Atiku, òun náà ló mọ̀ padà fa Atiku kalẹ̀ ní election tó lọ, so wọlé ni. Nígbà tí Ọbásanjọ́ wà lórí ipò gangan tó sì ń jẹ́ president orílẹ̀-èdè, so many things ló nù wọ́n. Wọ́n mọ̀ pé àwọn èso ọmọ Yorùbá, àwọn ọ̀dẹ̀ bá Yorùbá ṣe. Ẹ rí i pé látọdún yẹn ni wọ́n ti máa ń pariwo òbí. Ẹ wo àtọdún tí Ọbásanjọ́ ti ń pariwo òbí. Ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ ni, blood is thicker than water. Ṣé wàá fọ ọmọ bá ti eléyìí ọmọ àti ọmọ bàbá tiwa? So now nígbà tí Ọbásanjọ́ wà lórí president, election tí wọ́n ṣe ń gbà yẹn, he lost his polling booth now. Wọ́n lost the polling booth wọn. Bó tilẹ̀ jẹ́ wípé even ìbò tí wọ́n rí ní gbogbo ibẹ̀ yẹn kò tó ìbò àwọn èèyàn tó ti tó ìbò dì tí wọ́n ń gbélé Ọbásanjọ́ àti bóyá àbúrò, ẹ̀gbọ́n, ọmọ, kìíní kankan. Ìbò tí wọ́n rí kò tó nọ́mbà iye àwọn èèyàn yẹn. Tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ nú àwọn ọmọ tàbí ìyàwó tàbí àbúrò tán wà nínú ilé wọn gan, wọn ò dìbò fún wọn. Tó túmọ̀ sí nìyẹn. Ẹ dákun, kí ni Ọbásanjọ́ ti gbé lọ́wọ́ tó ṣèṣò rere rí tẹ́ ẹ̀ fi máa dúpẹ́ pé Ọlọ́run ò jẹ́ kó adopt Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu? Àbẹ́mọ̀ pé orí burúkú máa ń kó bá oríire. Now ìyẹn ní ẹsẹ̀ yẹn lérí sà. Nígbà tí Ọbásanjọ́ wà ní ipò, wọ́n fẹ́ jẹ ọba ní Òwu ìlú ẹ̀, bóyá kí n pé ìlú ìyá wọn, wọ́n fẹ́ jẹ ọba níbẹ̀. Ọbásanjọ́ dẹ̀ fa èèyàn kalẹ̀ láti jọba. Ẹnìkan dẹ̀ dìde ordinarily náà pé ó ń bá ní ẹ̀dùn. Excuse, ẹ jẹ́ á sọ pé àwọn afọbajẹ ń jọ náà, bóyá mi ì mọ̀ iye wọn o, but mo kàn fẹ́ give number ká pé 15 or 25. Mo sá mọ̀ pé odd number ló máa jẹ́ torí ìbò ọjọ́ iwájú tí wọ́n bá fẹ́ dì. So ẹ jẹ́ ká wá pé 25 ni wọ́n. Ọbásanjọ́ ò rí 25 afọbajẹ maneuver. 25 afọbajẹ nílùú tó ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́. 25 afọbajẹ kò rí wọn maneuver. Ẹni tó dá dúró yẹn ó tún la ẹni tí Ọbásanjọ́ gbé lọ́wọ́. Abẹ́tígbàgbé ọjọ́ náà ni tí àwọn afọbajẹ fún ní ìwé tí ó máa fi wo bọ́n ṣe dìbò, tó fàya, tó da ìwé yẹn sẹ́nu báyìí tó wọ́n rún. Ẹ ti gbàgbé ìtàn. Ọbásanjọ́ tó contest nínú àdúgbò ẹ̀ tó fail, tó contest ọba láàrin èèyàn méjì, because Ọbásanjọ́ gangan ló contest ọba yẹn, torí ló fa ẹni yẹn sílẹ̀. Òun dẹ̀ ni president orílẹ̀-èdè as at that time, ó fail. So irú Ọbásanjọ́ yẹn làwọn èèyàn wá ń sọ ń pa ẹ̀ pé ó adopt ẹnìkan. Ẹ mọ̀ pé ikú tó fẹ́ pa ni tó bá ti sí ní fìlà ká máa dúpẹ́ ni. Ṣé ẹ mọ̀ abẹ́tígbà yẹn pé ó ti sọ̀rọ̀ Aṣíwájú dáadáa sẹ́yìn ni. Nígbà tó sọ pé complete sọ́jà lòun, pé tẹ́ bá fẹ́ wá ẹni tó ní ọpọlọ nínú òṣèlú, tó ń ṣòṣèlú tí òṣèlú rẹ̀ gbé wọ̀n, ẹ lọ sí bodilum. Abẹ́ẹ̀ rí, tẹ́ ẹ bá rí, ẹ sọ fún mi, ẹ tó bá ẹ send message sí mi, màá send gbogbo ẹ̀ sí yín, gbogbo nǹkan tó sọ yẹn. Tó sọ wípé bodilum lẹ máa lọ. Inú ọ̀rọ̀ yẹn náà ló dẹ̀ ti sọ wípé kò sí gọ́fúnà kan either dead or alive tó lè survive fún nǹkan tó ń ṣe fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nígbà tó ṣe gómìnà orílẹ̀ Èkó. Ọbásanjọ́ ló fẹnu ara ẹ̀ sọ jáde. Anybody kan ló kó sí lẹ́nu.
Ọbásanjọ́ ló sọ ọ̀rọ̀ Ọbásanjọ́ ṣe máa wá jẹ wá lógún pé ó adopt ọmọ ìyá ẹ̀ ó adopt ọmọ bàbá ẹ̀ àwa ọmọ ìyá ẹ̀ ní àwa ó adopt ọmọ bàbá ẹ̀. Ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ béèrè lọ́wọ́ yín Chief Olúṣẹ́gun Ọbásanjọ́ àwọn fámìlì kan wà náà táwọn náà ń jẹ́ Ọbásanjọ́ mi mọ̀ bóyá Ondo state bóyá ibì kan bọ̀ mo mọ̀ pé àwọn fámìlì kan náà wà tán jẹ́ Ọbásanjọ́ ṣùgbọ́n lẹ́yìn àwọn fámìlì tí wọ́n ń jẹ́ Ọbásanjọ́ táwọn ní fámìlì tí wọ́n lọ́tọ̀ yẹn ẹ dákun ẹ dárúkọ Ọbásanjọ́ míì tẹ́ ẹ mọ̀ àbí yóò sá lẹ́gbọ̀n yóò sá lábúrò yóò sá ní fámìlì bàbá ẹ dárúkọ Ọbásanjọ́ míì tẹ́ ẹ mọ̀ Ọbásanjọ́ ẹyọ kan míì tẹ́ ẹ mọ̀ lẹ́yìn Ọbásanjọ́ yẹn tó jẹ́ pé inú ìdílé tọ́básanjọ́ eléyìí ló ti wáyé ẹ sọ. Ẹ̀yin èèyàn mi ò fẹ́ kí a kó òpó lọ sílé olóró mi ò fẹ́ ká bá òpó lọ sílé olóró now ẹ jẹ́ ká wá bọ́ sórí Bọ́lá Ahmed Tinubu Bọ́lá ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ ronú Bọ́lá ò ṣe kọjá gómìnà àti kí náà ń porúkọ ẹ̀ sínétọ̀ lọ ẹ dákun kí náà èló ní bọ́jẹ̀tì sínétọ̀ èló ní constituency allowance wọn tá a fi believe pé òun ló yẹ kó pariwo ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sáà tí ìmọ̀ àṣírí tà ń sọ ń pọ̀ Ọbásanjọ́ yìí wọ́n sì rò pé bàbá àwọn ni kí ló tàn pariwo ẹ̀ pẹ̀lú gbogbo owó tí Ọbásanjọ́ ti kó tó kójọ láti yọdún yìí skul Ọbásanjọ́ tó wà lọ́tà federal government ló ń sanwó ẹ̀ oko Ọbásanjọ́ federal government ló ń sanwó ẹ̀ àwọn workers rẹ̀ kó tó di pé ẹni tó wà lórí oyè yìí kó tó di pé ìyẹn stop ẹ̀ ìwọ ní oko ó dẹ̀ láwọn workers ń bẹ̀ federal government ló dẹ̀ ń sanwó workers ẹ̀ kì í dẹ̀ ṣe pé kì í ṣe pé òun kó oúnjẹ yẹ fún federal government kí wọ́n fi tẹ́ àwa tá à ní jẹ kí wọ́n fi tẹ́ wa lọ́rùn. Ṣé rí Ọlọ́run Olódùmarè ìbẹ̀rẹ̀ èèyàn àti àárín òpin ìgbẹ̀yìn ló dangerous jù torí pé ìjọ yẹn ni wọ́n mọ̀ sọ gbogbo tó ti gbélé ayé ṣe tó bá ṣe dáadáa wọ́n sọ tó bá ṣaburú wọ́n á sọ. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ló gbé bullet fan wọ ilé ẹ dákun owó ta ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìwọ tó o bá mọ̀ pé bóyá tí kì í bá ṣòwò bàbá ẹ̀ tí kì í ṣòwò ìyá ẹ̀ tí kì í ṣòwò mínísírì kan lówó tó gbé wọlé yẹn ọ̀ọ́dẹ̀ dákẹ́ ẹnu ẹ̀ kò yẹ pariwo wèrè torí bígbà tí wèrè ran irú àwọn èèyàn yẹn lọ́pọlọ bẹ́ẹ̀ ló ṣe ń rí lójú mi. Ẹ wojọ́ tí wọ́n ti ń pariwo bullet fan gbé bullet fan wá sínú ilé ó gbé kinní kan wá nínú ilé àti ìwà rẹ nìkan kó sọ pé owó tó gbé yẹn owó lágbájá ni owó tàmàdò ni ṣe rí ibi tó rí ọ̀pọ̀lọpọ̀ ò ti pé nínú àwọn tó ń pariwo yẹn nìyẹn ṣùgbọ́n wọn ò lè má pariwo ṣe mọ̀ pé èèyàn mẹ́ta ló fẹ́ joyè gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n dẹ̀ ní ẹni tó súnmọ́ wọn kálukú ọ̀dẹ̀ máa wá ọ̀nà tí ó fi tún tiẹ̀ ṣe tí ó fi bá tẹnìkejì jẹ́ gbogbo ẹni tètè bá gbọ́ pé wọ́n ń sọ ń pa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn opposition ni ṣùgbọ́n ètò ìyàmí lẹ́nu pé látọ̀dún tí wọ́n ti ń sọ náà kì í túrin kan lára ẹ̀ gbogbo ẹni tó bá fà kalẹ̀ lẹ́kọ̀ọ́ náà ní sì ń wọlé gbogbo ẹni tó bá fà kalẹ̀ lẹ́kọ̀ọ́ náà ní sì ń wọlé ọdún tó ti ìyàmí lẹ́nu jù láyé tó bà mí lẹ́rù jù láyé ní ọdún tí Fáṣọlá nígbà tí Fáṣọlá ń ṣe chief of staff àwọn èèyàn tán ti jáde tán fẹ́ ṣe gómìnà ńgbà yẹn wọ́n tó bíi 17 láwọn tán jó lóṣèlú tó ti ní wéètì ṣùgbọ́n ẹ dákun
báwo ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe ronú sí ẹni yẹn pé ó lè ṣàṣeyege ẹ dákun ẹ wo ohun tí Fáṣọlá ṣe lẹ́kọ̀ọ́ ẹ wo ohun tí Fáṣọlá ṣe lẹ́kọ̀ọ́ ṣe rí ability láti dictate ta ló lè ṣe kínní give it to him òun nìkan ló ní Nàìjíríà ẹ tún dárúkọ ẹlòmíì ability láti rò pé nǹkan tá a fẹ́ ṣe kí ló ṣe lè succeed o ẹ lọ́ bá mú lágbájá wá òní máa fi head ẹ̀ tí ó dẹ̀ succeed ẹ dárúkọ nǹkan ẹyọ kan tó ok commissioner ló mú vice president yìí wá sí commissioner ló mú wá sí nígbà tí vice president yìí ń ṣe commissioner ní Lagos State ẹ wo bí ministry yẹn ṣe rí nígbà yẹn ẹ wo ministry tó head ẹ wo bó ṣe rí ẹ wo àwọn commissioner yòókù náà ẹ wo tí kálukú wọn ṣe ẹ wo tí kálukú wọn ṣe now kí lòun ṣe máa ń dìtẹ́tì ṣe rí èjì tẹ́ ń pariwo nítorí pé aládàáni kan jẹ nìyí aládàáni kan pèrò ní sí àdáni kan pèrò ní sí ìbá ìyá ẹ̀ sùn torí pé kò ní mọ̀ pé nǹkan tí ò dáa ni kò fi lọ yàn rí èrò tí ẹnìkan ló ń rò tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun níbo ni Aṣíwájú Bọ́lá Ahmed ti máa ń rí ọpọlọ tí fi máa ń rò pé lágbádá ló ń lábá ok ẹ wo àwọn kọmíṣánná àgbà náà lọ ẹ wo ibi tí Fáṣọlá wà lẹ́nu ẹ wo ibi tí Arẹ́gbẹ́ṣọlá wà lẹ́nu mi ò ní mẹ́sàn yẹn púpọ̀ ẹ kọ́kọ́ wo ibi tí àwọn méjì yẹn wà ẹ tó wá wo àwọn yòókù àwọn tó wà ní federal commissioner wà nínú wọn ọ̀pọ̀lọpọ̀ náà ló ti wà ní mínísítà o ọmọ Òbí nígbà tó wà ní gómìnà mélòó lè rí tọ́ka sínú kábínẹ́ẹ̀tì lẹ́nìí. now lẹ́yìn ìyẹn mo tún wá máa ń sọ kinní kan pé àwọn tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá sọ dèèyàn tí wọn ò sọ ẹlòmíì dèèyàn àwọn ló yẹ ká máa ṣépè fún ilẹ̀ Yorùbá náà àwọn ló yẹ ká máa ṣépè fún ọmọ ẹ̀ raised to the level of Speaker House of Rep ọmọ ẹ̀ raised to the tune of Vice President of the country àwọn Fáṣọlá nkankan wọ́n jẹ́ mínísítà ó lọ bẹ́yẹ rẹpẹtẹ ni ẹ̀yin èèyàn kí ló dé tá à ní lè ronú ẹni bàbá òun wá ní lọ́dọ̀ àwa Yorùbá òun ló wá ń tọ̀ ara ó ń yàgbé ara ó ti fẹ́ kú bí ìgbọ́ jẹ́ pé ìran bàbá ẹ̀ ní ń pín kú bí ìgbọ́ pé inú ilé ìyá láyà ẹ̀ ìwọ tó lérò yẹn bí ìgbà tó jẹ́ pé inú ilé ìyá láyà ẹ̀ náà ti ń pín ikú gbogbo ẹni tó bá tẹ̀ tuntun wá tẹ̀lé wàhálà ni gbogbo orú àwọn Olúọmọ MC Olúọmọ wọ́n dìde wọ́n tẹ̀lé torí wọ́n ti rí dáadáa tó ti ṣe sẹ́yìn wọ́n dẹ̀ mọ̀ pé kì í jáàyàn kulẹ̀ tó o bá wà lẹ́yìn bàbá wa kò ní í já ẹ kulẹ̀ láéláé kódà tó o bá ṣẹ̀ tó o bá lọ tó o bá tún bẹ̀bẹ̀ o tún padà bàbá wa Musiliu ọba níkòrò wà mẹ́ẹ̀dì sẹ́yìn náà kí n máa mẹ́sàn àwọn èèyàn lọ. so nsìn now ó wá di àsìkò tí a nídìí láti sọ̀rọ̀ nípa ta ló competency làwa ń sọ̀rọ̀ nípa ẹ̀ ń sìn. Èkó èní láti Èkó Tinubu ni wọ́n ti ya máàpù ẹ̀ sílẹ̀ pé bí ó ṣe rí nìyẹn òun náà wọ́n dẹ̀ ń tẹ̀lé torí pé àwọn tó mú wá náà ni wọ́n ń jẹ kínní yẹn wọ́n dẹ̀ ń tẹ̀lé ìlànà ẹ̀ wo bí tẹ́kọ̀ délé ni. ó yà mí lẹ́nu àwọn kan wà lẹ́kọ̀ọ́ yẹn wọn ni wọ́n wá bè kó jẹ́ fáwọn. ẹ dákun ìgbà wo lè kó dáa tó báyìí rí. torí ẹ kéèyàn máa ronú ìwọ tó máa sọ pé Aṣíwájú wá ba Èkó jẹ́ fún yín
ẹ dákun torí Ọlọ́run ṣé ìgbà wo ni Èkó ti dá tó fẹ́ẹ̀ tó báyìí rí débi pé a máa sọ pé ó dá tó báyìí? Ìgbà wo ni? Àbí ẹ̀yin olóṣèlú tẹ́ ń sọ fún wa pé wọ́n bẹ̀ kó jẹ́ fún yín, wọ́n bẹ̀ kó jẹ́ fún yín, ẹ dákun ẹ̀sọ́ tí ó wà lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ tí wọ́n ti bàjẹ́ tí wọ́n ti lugi mọ́ lórí. Bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ kémi ọmọ ka tí ò sí lẹ́kọ̀ọ́ màá máa ka 500 tí ò tí ì sí lẹ́kọ̀ọ́ rí tó ti wà ń bẹ̀ ń sìn. Torí adé Òṣòdì adé káàkiri bẹ́ẹ̀ yẹn a máa àwọn nǹkan tó ń dé kò sí ìjọba kan tó jẹ́ pé ọdún 4 kò ní ní àwọn nǹkan tá a lè rí tọ́ka sí rẹpẹtẹ nínú lágbà tó ti ṣe ìjọba Èkó. So déyìn bá sọ̀rọ̀ kí sọ̀rọ̀sọ̀rọ̀ máa rántí ẹni tó máa gbọ́, kí sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́ máa rántí ẹni tó máa gbọ́. Ẹ wá títorí ẹ̀ ń bá àwọn kan títorí wọ́n ń bólú ọmọ jà wọ́n ń bú Aṣíwájú, àwọn kan torí wọ́n ń bí abá Aṣíwájú jà wọ́n ń bú Olúọmọ máa bá ṣẹ́rẹ̀ lọ lórí politics. Olúọmọ máa bá ṣẹ́rẹ̀ lọ iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wà lọ́rùn. Olúọmọ máa bá ṣẹ́rẹ̀ lọ. Bí mo ṣe kọrin fún Olúọmọ yẹn sì àwọn kan ti fẹ́ kú báyìí, wọ́n ti fẹ́ kú. Ẹ̀dẹ̀ bí wọ́n léèrè pé kí ló ṣe fún ọ, ẹ̀dá wọn ò lè sọ. Ẹ̀gbọ́n ní ok Olúọmọ tó tí ẹnìkan kọrin kì í sí yẹn tínú ẹ bàjẹ́ yẹn kí dákun ẹ̀ṣẹ̀ wo ló ṣe rí náà ń bò létí n kó hàn tí ẹ̀ ríra rí débi yóò ṣẹ̀. So níbi tá a bá dé yìí lórí ọ̀rọ̀ politics lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ọ̀nà tá a bá mọ̀ pé a gbà fi ọwọ́ so ọwọ́ pọ̀ tí Aṣíwájú ó fi dórí oyè ó ní ẹjẹ́ àsán o. Nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo yànnàná sílẹ̀ yẹn ẹ̀yin náà torí Ọlọ́run ẹni tí adé yẹn bá tọ́ sí oníkẹjà káfíńdé lórí. Mo dẹ̀ pé kò sọ tọ́ sẹ́lòmíì lẹ́yìn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. So mo wá fẹ́ bẹ̀ Aṣíwájú náà, Aṣíwájú mo ti pariwo eléyìí títí bóyá àwọn èèyàn tí wọ́n bóyá ẹ̀rù ń bà àwọn èèyàn láti fún yín, bóyá àwọn tó ti gbọ́ ẹ̀rù ń bà wọ́n láti lè fún yín ní nǹkan yẹn mi ò mọ̀ kò yé mi. Tí ò bá jẹ́ pé ẹ̀rù ń bà wọ́n láti fún yín ní nǹkan yẹn a ti ń sọ̀rọ̀ ti pé bàbá ẹ̀yin lẹ fẹ́ gòkè, ẹ̀yin lẹ fẹ́ gòkè. Ẹni tó bá dẹ̀ fẹ́ gòkè ó gbọ́dọ̀ tó sálẹ̀ ṣe. Bàbá mo ní kẹ́ ẹ parí ìjà tó ń bẹ láàrin ẹ̀yin àti Arẹ́gbẹ́. Bàbá mo ní kẹ́ ẹ parí ìjà tó wà láàrin ẹ̀yin àti Arẹ́gbẹ́. Mo ní kẹ́ ẹ parí ìjà tó wà láàrin ẹ̀yin àti Gani Adam. Mo pe gbogbo àwọn bàbá wa lọ́ba mo dárúkọ wọn rẹpẹtẹ kò ṣe kankan lórí èdè ní. Bí inú ilé kan bá sì ń bàjẹ́ àwọn àgbà abẹ ní òṣùwọ̀n, bí inú ilé kan bá ti ń dàrú àgbà abẹ ní òṣùwọ̀n o. Torí pé mo ti pe àwọn àgbààgbà náà ọdún ó lè jẹ́ pé one reason or the other but mo tó fẹ́ fi àsìkò yìí pe àwọn bàbá wa, mo fẹ́ fi àsìkò yìí pe àwọn bàbá wa, àwọn lọ́balọ́ba wa, bàbá wa Ọọ̀ni of Ifẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Bàbá wa Síkírù Adétọ̀nà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Bàbá wa Aláké Ẹ̀gbá. Bàbá wa Olúbàdàn. Bàbá wa Elékòó. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ forí ìkòkò sọ́dún. Ẹ parí ìjà fáwọn èèyàn yìí. Àbí kí ló ná yín láti parí ìjà fún wọn gan? Aṣíwájú mo ti sọ fún yín gbogbo àdí mo ń sọ fún yín tó bá kọjú sí yẹn ta tó bá kọ̀yìn sí yẹn ta tó bá kẹ̀yìn nìkan yín lè tẹ́rù ara yín pa o. Torí pé àwọn èèyàn yẹn wọ́n lérò lẹ́yìn o. Mo ti ń pariwo fún yín tipẹ́ o. Kò sí bí Aṣíwájú ṣe máa ṣe kò sí bí Arẹ́gbẹ́ ṣe máa ṣe gómìnà ọdún 8 tó ní òní láwọn èèyàn tó ṣe bí jọ́sílẹ̀ mọ́ pariwo nígbà tẹ́lẹ̀ṣẹ̀ fẹ́ dé tẹ́lẹ̀ṣẹ̀ ọ̀sán fẹ́ dé. Mo dẹ̀ sọ bí tí ó já sí ẹ̀dẹ̀ ìwòran títí tó fi já síbẹ̀. Ìgbà yẹn náà mo pé gbogbo àwọn lọ́ba wa pé kí wọ́n bá parí ìjà yẹn ẹ̀dẹ̀ ìwòran títí tó fi já sí ibi tó já sí yẹn. Ọdún àti ẹ̀dúpẹ́ lọ́rọ̀ ibi tó já sí náà ṣe bí ọmọ Yorùbá náà sáré kì í sáré pé ọmọ Fúlàní wọn mú wá jẹ gómìnà náà kì í dẹ̀ ṣe ọmọ Tápà tá a máa ní bóyá kìíní. So ṣùgbọ́n mo pariwo torí ẹgbẹ́ tí
ẹgbẹ́ tí èmi faramọ́ nìyẹn ni mo pariwo fún ẹjọ́ ẹ dákun ẹ yanjú ìjà yìí ìgbà tẹ́ ẹ yanjú ìjà yìí wo ibi tó já sí o. now mo máa ń sọ fún yín pé tí apá bá tóbi tó bá tó itan ọmọ ń tó pín ni o, tí apá bá tóbi tó bá tó tan ọmọ ń tó pín ni o. bàbá ẹ parí aáwọ̀ tó wà láàrin ẹ̀yin àti Ìbà Gani Adam. Gani Adam náà lérò lẹ́yìn gbogbo ìgbà ni mò ń pariwo bẹ́ẹ̀ o, ẹ má fojú bí ń tí wò wọ́n o, ẹ parí ìjà tó wà láàrin ẹ̀yin àtàrẹ́gbẹ́ bàbá. èmi ti sọ tẹnu mi o, ó ti tó bí fídíò 5 tí màá fi sọ báyìí, lẹ́yìn eléyìí mo lè má sọ mọ́, ètò bá wù yín ni kẹ́ ẹ ṣe lórí ẹ̀. gbogbo táwa mọ̀ pé yóò mú yín dórí oyè ní rọrùn òun làwa ń ṣe o, òun làwa ń ṣe o, torí ìlẹ̀kẹ̀ tiwa ìdí yín la fẹ́ fi sí, ṣùgbọ́n tẹ́ bá fẹ́ fi sí di yín ẹ̀yin náà gbọ́dọ̀ tún dìtẹ̀ mọ́mọ́ Yorùbá kan. so ẹ yẹjú ọ̀rọ̀ yìí o, ẹ yẹjú ọ̀rọ̀ yìí ká tó bẹ̀rẹ̀ ká tó dìbò eléyìí tí ń bọ̀ iná o, bí mo ṣe pariwo jọ́ sí rèé o. Ọlọ́run Olódùmarè yóò sọ ìpàdé wa o, ànífẹ́kún pàdé níjọ́ tí a bá máa gbúrò èsì ìdánwò ìbò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun ni wọ́n máa dárúkọ o. Ó dìgbà.